pẹ̀lú àṣírí tí àwọn gbajúgbajà òṣèré tíátà ilẹ̀ Yorùbá kan tí wọ́n fi àṣírí náà pamọ́ fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́. Bí àṣírí ọ̀hún bá fi jẹ́ òótọ́, ó ṣeé ṣe kí ìjà burúkú àti orogún pẹ̀lú ọ̀tá tó wà láàrin àwọn gbajúgbajà òṣèré méjì ni Alhaja Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó tí àwọn èèyàn túmọ̀ sí Queen's Mother. Ó ṣeé ṣe kí ìjà ọlọ́dún pípẹ́ àárín àwọn méjèèjì kó dohun ìgbàgbé kó sì parí ẹ̀ pátápátá, pàápàá nínú oṣù yọ̀ẹ̀ṣẹ̀ ìyẹn oṣù ààwẹ̀ Ramadan tí àwọn mùsùlùmí tí wọ́n ń gba ààwẹ̀ káàkiri àgbáyé. Bẹ́ẹ̀ ló tún jẹ́ pé àsìkò kan náà ní àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ní àwọn náà ń gba ààwẹ̀ tí wọ́n ń pè ní Lent. Kì í ṣe ìròyìn mọ́ pé ọ̀tá àti orogún ńlá ó ní Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin ni wọ́n jọ ń ṣe, débi pé ọ̀rọ̀ burúkú àti àwọn èpè ńláńlá ní làwọn méjèèjì náà máa ń gbéra wọn ṣẹ́. Ọ̀rọ̀ yìí sì le débi pé gbogbo ìgbìyànjú àwọn àgbààgbà nídìí iṣẹ́ tíátà láti parí ìjà fáwọn méjèèjì ní ọ̀rọ̀ ọ̀hún kò máa rọ́gbọ̀, tó sì jẹ́ pé kàkà kó ṣàn lára ìyá àjẹ́, gbogbo ọjọ́ ayé ẹ̀ ló fi ń bí ọmọbìnrin ní ọ̀rọ̀ dà láàrin Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin. Ọ̀rọ̀ náà burú débi pé wọ́n tún ti gbéra wọn dé ilé ẹjọ́. Ṣé Yorùbá sì bọ̀ wọ́n ní a kì í ti ilé ẹjọ́ dé ká tún ṣọ̀rẹ́. Ìdí èyí lọ́pọ̀ èèyàn fi gbàgbọ́ pé ìjà Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin yóò ṣòro parí gidigidi, tó sì tún jẹ́ pé ọ̀pọ̀ ọgbà ní Lizzy Anjorin ló máa ń jáde sórí ẹ̀rọ ayélujára láti sọ̀kò ọ̀rọ̀ lu Ìyábọ̀ Òjó àti láti yẹ̀yẹ́ kódà lórí àwọn ọmọ àti àwọn tó bá súnmọ́ ní Lizzy Anjorin ló máa ń ṣe gbogbo eléyìí fún. Ṣá o, ọ̀pọ̀ àwọn èèyàn ni ó ti ránṣẹ́ sí gbogbo àwọn àgbààgbà onítíátà ní ilẹ̀ Yorùbá pé kí ni wọ́n ń wò tí wọn ò lè pe àwọn méjèèjì láti bá wọn parí ẹ̀. Ṣé wọ́n ti láwọn àgbà lọ wọ́n bọ̀, wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀, ṣùgbọ́n dàbí pé orí ọmọ tuntun Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin ó ti fẹ́ máa wọ́ lọ́jà lásìkò táwọn àgbà tán sì wà níbẹ̀ o. Ṣùgbọ́n ní báyìí ọ̀kan pàtàkì lára àwọn gbajúmọ̀ òṣèrébìnrin ilẹ̀ Yorùbá tí ó ní ká forúkọ bo òun láṣìírí nítorí pé òun ò tí ì nífẹ̀ẹ́ kán mọ̀ pé òun lòún ṣe òfófó fún wa, ó jẹ́ kó di mímọ̀ pé àwọn àgbà òṣèré tíátà kan tí wọ́n lórúkọ tó sì làmìlaka tí wọ́n tún ní Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin wọ́n wòwe bàbá àti ọ̀gá lókè. Àgbẹ̀kọ wọn ti sọ̀rọ̀ láàrin ara wọn. Ọmọbìnrin náà ni wọ́n jẹ́ kó di mọ̀ pé àsìkò tí ọ̀rọ̀ tètè máa ń wo orí àwọn èèyàn ní àsìkò àwẹ̀, àti pé pẹ̀lú bí Lizzy Anjorin bó ṣe jẹ́ mùsùlùmí tó ń gba àwẹ̀ Ramadan lọ́wọ́, tí Ìyábọ̀ Òjó náà jẹ́ kìrìsìtẹ́nì tí àwọn ń gba àwẹ̀ Lẹ́ǹtì lọ́wọ́, wípé àsìkò yìí ni yóò dáa láti pe àwọn méjèèjì papọ̀ láti bẹ̀ wọ́n, láti fọ̀rọ̀ Ọlọ́run kọ́ wọn lọ́rùn, ìpè bá ṣe ń wá àforíjì inú ẹ̀ṣẹ̀ yìí àfi káwọn náà foríjì ara wọn. Àsìkò tàbí ìgbà tí wọn yóò wá pe ìpàdé àlàáfíà yìí ni ọmọbìnrin náà lóhùn kò tíì mọ̀, ṣùgbọ́n tó ní ìgbésẹ̀ tí ń lọ lábẹ́lẹ̀ láti pe àwọn méjèèjì pọ̀ àti láti parí ìjà fún wọn.